Ẹ pẹ̀lẹ́ o. Sorry, mi ò rojú tí ẹ rí nulẹ̀. Mo wá kí boyfriend mi ni. Wá kí boyfriend ẹ? Ta ni boyfriend ẹ o? Ọlọ́ni. Ìwọ ni boyfriend? O ní boyfriend mi, mo dẹ̀ rí pélé dọ̀tí mo dẹ̀ bá yín gbà. Ok, orí pélé dọ̀tí ó wá ń gba. Sorry o, ṣé inú ilé ni wọ́n ń gbé? O Scott pẹ̀lú ọ̀rẹ́ òun náà ni ò jẹ́ kó mòfin wa. And for the first kínní ó gbé obìnrin wá, ẹlẹ́ẹ̀kejì olórí burúkú wo ló Scott pẹ̀lú. It's mad, Mr. Producer. Ọmọ bàbá Fọ́jú mo lọ sí mọ̀. À ń bọ̀ láti ọsítì tàbí lọ ògùn ojú. Ẹ ti lọ gbòògùn ojú. Irọ́ tí bàbá ẹ̀ pa tó fi fọ́ lójú. Ìwọ náà túnra wọlé ló ń pa àbí. Ìyá landlord. Ẹ ǹlẹ́ o bàbá Fọ́jú. Bàbá Fọ́jú báwo. Ẹ tó fọ́ lójú ni. Bàbá Jagunmólú ni. Ẹ kí n yàtọ̀ bàbá Fọ́jú, bàbá Jagunmólú. Èlò fọ́ lójú. Ọ̀rọ̀ rí báyìí. Bó ló ti á rí o? Bàbá ti ẹ̀ pàdé ìyá landlord ìyàwó ẹ̀ káàkiri. Ìyàwó ẹ̀ ǹlẹ́ o. Ẹ ǹlẹ́ o, wọ́n lẹ lọ gbòògùn ojú. Ẹ lọ gbòògùn ojú àbẹ́ lọ tọrọ owó ní junction. Àrùn tí ìsájà Ọlọ́run tó wò mọ́ ni, ajá Ọlọ́run tó wò mẹ́ta jákájá. Ẹ ǹlẹ́ o, ajá Ọlọ́run tó wò. Ẹ lọ tọrọ owó ní junction. Bẹ́ẹ̀ ṣe máa ń bójú wa jẹ́ káàkiri àdúgbò ní ẹ máa tọrọ owó òṣì káàkiri bí ẹtẹ́ bí ń pa. Kí ni pírọ́blẹ̀mù yìí gan-an? Àtòtílétọ̀ lè ní. Àtòtílétọ̀ òṣìwò ni ló ń tọrọ owó ní junction káàkiri. Báwo yẹn ṣe a máa wà lẹ́nu yẹn làwọn èèyàn máa tó máa gbà ìyá láńlẹ́dì o bàbá láńlọ́ọ̀dù ẹ wá wo tẹ́nàntì tó ń tọrọ owó káàkiri. Bó ṣe máa fún yín dàrí náà ṣe máa fún yín lóríṣiríṣi. Kí ni pírọ́blẹ̀mù yìí gan-an? Ẹyẹ ẹjọ́ òṣìwọ́ mọ̀ bá irọ́ yìí bàbá Fọ́jú òṣì tí àti ìjọ orí yín dànù. Ẹ wá ń ti kékeré àti ìyàjọ́ ọmọ lọ́mọ. Ìṣẹ́ tó bá yín dàgbà náà lẹ́fẹ̀ẹ́ kó ran ọmọ. Kí ni pírọ́blẹ̀mù kí ló ń ṣe yín gan-an? Ọmọ tó yẹ kí ẹ mú lọ sí sùn ó máa ń fà ń tẹ̀sẹ̀ káàkiri ẹ wá ń tọrọ owó kiri àdúgbò ẹ̀ ń tójú síra yín. Ṣé bẹ́ẹ̀ bá generation ọmọ ilé náà jẹ ni? Kí ló dé kan náà àti ẹ̀mọ̀ bóyá rọ́lẹ̀ ìpapọ̀ lójú ìrànmọ́ ojú òṣì tó kọ́ dànù ẹ̀yìn àgbàlá tó òṣì bẹ́ẹ̀ ṣe máa tó sí ìnà kiri àdúgbò nìyẹn ní bàbá àtọ̀ máa fọ́jú tọrọ ẹ kò fún yín rárá ẹ jẹ́ lọ bá mi ṣé o mọ̀lé? Àtúbọ̀tán ni ọ̀rẹ́ bàbá onílé kí sọ̀nà rẹ̀ ìyá onílé òfin ìka òfin ibú òfin ẹ̀rù yìí pọ̀ jù kí èsì ìwà rẹ̀ ọjọ́ tó lọ. Àtúbọ̀tán ni ọ̀rẹ́ ẹni tó kọ́ lójú. Láńlọ́ọ̀dù láńlẹ́dì onílé kí ni ìpìlẹ̀ ilé rẹ̀ ò ṣẹlẹ̀ sọ fún ayé. Kí ni ìpìlẹ̀ ilé rẹ̀ ò ṣẹlẹ̀ sọ fún wa? Ṣé ń ṣògo ayálégbé lẹ fi ń fẹ́lá? Láńlọ́ọ̀dù láńlẹ́dì kẹ́ máa rántí pọ́ lọ́rùn ọba ló máa sẹ̀san. Láńlọ́ọ̀dù onílé, láńlẹ́dì onígbà, láńlẹ́dì onílé, láńlọ́ọ̀dù onígbà. Láńlọ́ọ̀dù láńlẹ́dì ẹlẹ́gbẹ́ awo, ẹ ti fẹnu gbóbi jẹ òyìn nílẹ̀dì. Gbogbo àdúgbò ló mọ̀ yín wọ́n mọ bẹ́ ṣe jẹ́. Bẹ́ẹ̀ni ẹ bá fún lè pè kò tún ní lárí. Bẹ́ẹ̀ni tó bá gbé lẹ́yìn kò tún ní rí ṣe. Bó ti ń rí jẹ tẹ́lẹ̀ ó máa táwọ́ ná. Bó ti ń rí ṣe tẹ́lẹ̀ kò tún jẹ níyàn. Irú èyí ò dá o ẹ̀ bá lọ jáwọ́. Láńlọ́ọ̀dù onílé, láńlẹ́dì onígbà. Ẹ kú jókòó. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé kò sí alága nílé lénìí, èmi ni mo délé fún alága. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà dẹ̀ ṣe mọ̀ pé gbogbo nǹkan ṣe ń lọ ní àdúgbò lọ́wọ́ tá wà yìí, pẹ̀lú gbogbo àwọn nǹkan tí a fẹ́ ṣe ní àdúgbò bí àìjọ́tà sí afẹ́gbẹ́ ìwọ́n tí ẹ kí Adespirit kí ló dé tí mọ́mí ẹ̀ wá sí ìpàdé. Ìta àyàn tó ṣẹlẹ̀ ní pé wọ́n travel so wọ́n sọ pé kí wọ́n represent àwọn. Ṣé wọ́n fi owó ojúwe rán ẹ? Rárá sà. Àwọn nǹkan tá à ń sọ nìyẹn. Gẹ́gẹ́ bá dẹ̀ ṣe mọ̀ wípé àdúgbò yìí ní agbègbè yìí a nídìí owó láti fi tún àdúgbò ṣe káàkiri.
ìwọ ń gan kí ni ó dé tí àrí dádì tiẹ̀. ṣé wọ́n fi owó ojúwe rán ẹ tàn jókòó sẹ́rí ara nǹkan tá a máa ń sọ nìyẹn ẹ wo iye adúrú ilé tó wà ládùúgbò yìí ẹ wo iye àwa péréte tí a wà ní pàdé lẹ́nìí ní ìsinyìí ara nǹkan tá à ń sọ nìyẹn tá a bá di èkínní wá ní ibi iṣẹ́ ni ò jẹ́ ẹ bá bí ẹlòmíì á ní Sunday tá a fi sí ni àwọn lọ ṣọ́ọ̀ṣì ẹlòmíì á lóun lọ àsàlátù ẹlòmíì bẹ́ẹ̀ lè sọ yìí pé ìrun wákàtí tóun kí gan ni òjò òun lè wà pàdé wákàtí mélòó la dẹ̀fẹ́ lónìí pàdé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a dẹ̀fẹ́ ṣe ládùúgbò yìí èmi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sí irú èyí o ìmọ̀ orin tí a fẹ́ kọ sí o ìyẹn àkọ́kọ́ ìkejì gẹ́gẹ́ bí gbogbo yín náà ṣe mọ̀ pé transformer tí a nídìí ní àdúgbò yìí a ti sọ pé kí ilé kọ̀ọ̀kan kó dá 15,000 tí ọ̀pọ̀lọpọ̀ ò dẹ̀ dá tí a fẹ́ lè máa lé ẹlòmíì kiri torí mi tí mọ bí a ṣe fẹ́ ṣe so ó jẹ́ bí àárín yẹn ṣe jẹ́ ní tí ẹ bá rí sí kí o ní kálukú kó sọ̀rọ̀. tèmi dire o. unity and progress. mo fẹ́ bá ogun wa sọ̀rọ̀ fight chairman ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò yìí nǹkan tó yẹ kẹ́ ẹ mójútó àmójútó nísìnyí bó ṣe wà yìí nsìn ẹ wo àtìgbà tí a ti ní transformer ní àdúgbò ìsìn ó ti pé oṣù mẹ́fà àti bí ọjọ́ mélòó kan sìn tá a ti níná ládùúgbò yìí èmi tẹ̀sẹ̀ wò yìí wàhálà pẹtrol ti fẹ́ẹ̀ pa mí sẹ́ẹ̀dẹ̀ rí ìyá kan tó ń bẹ́ sálẹ̀ náà tó yẹ pé epo ní ń tà olórí burúkú ni òun ló yẹ kẹ́ ẹ bu àdúró owó tẹ̀ lọ́ ń bu èmi sì ní nǹkan kan yẹn lọ́ ń bu 15,000 fún mi ẹ wò kí làwọn ajá mọ́ nu níbà yìí kí ni nǹkan tá a já mọ́ irú ìyá tó ń ta epo tó ní fi ní ìṣẹ̀lẹ̀ tí ń tẹ̀pẹ́ ẹ̀kọ́ lórí burúkú irú 100,000 lẹ́yìn kẹ́ ẹ bù fóun. kí ló dé. síbá nítorí àjà yín jà lẹ́lẹ́ kiri kan ṣé 100,000 tó lọ bu kọ́lọ́ ẹ̀kọ́ bù fáwọn sẹ́yìn ló lọ sí bàbá tiẹ̀ lọ ṣé ìwọ sì ṣé bí ilé rẹ̀ ṣe rí nígbà tó kó. ọmọ tó fẹ́ tọ́ ó ti jẹ́ pé àdáni kan jẹ́ ṣe àwọ̀ lójú báyìí kí ló kàn ìbí tó bá ní àdáda. ó ti dáa ṣe wá rí ẹ máa gbọ́ owó òun ti pọ̀ lójú tèmi ṣẹ́ẹ̀dẹ̀ rí wèrè kejì náà tó náwó amẹ́rin pẹ́pẹ́ pákó náà náà ń tà àwọn yẹn lówó lọ́wọ́ irú èmi sì kílẹ̀ mi ní ilé ọkọ tí mo kọ́ sádùúgbò yìí ẹ wá ń kọ́ wá lọ kó 15,000 fún wa irú 5,000 lọ́yẹ̀kẹ́ ẹ̀bù fún gbogbo wa yìí ìdórí ẹ̀ lè mi fi sọ fún pé ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí o èmi ò lágbára 15,000 sẹ́ẹ̀rì ní tèmi ò sọ fún inú lágbára 15,000 èmi ò mọ iye tẹ́ bá fẹ́ ṣe èmi ò lágbára 15,000 tó gbóyún bá lágbára 15,000 ẹ lọ sọ èmi ò ìlágbára 15,000. ìgbà tó kọ́lé rẹ ẹnìkan ló yọ olówó tó fi kọ́ tó fi lè san 15,000 naira owó náà. nígbà tí èsè nìkan ló yá mi lówó kọ́ má jẹ́ kí èmi àti ẹ̀wọ̀ pọ̀ mi sọ pé. tó bá gbé transformer dé ṣẹlá chairman nìkan àbí vice chairman nìkan ló fẹ́ mọ̀ lùgbọ́ wọn náà kọ́ láwọn lò ní. kò sí tọkàn tèmi tèmi ọ̀sán lèmi ti sọ. ìyàwó rẹ ṣe sùúrù o ọlọ́run mọ bí ó ti kú ọ. ìwọ ló mọ̀ kò sí tọkàn tèmi. vice chairman ṣe rí nígbà míì tí òmùgọ̀ bá sọ̀rọ̀ ọgbọ́n díẹ̀ tí nígbà yẹn mọ́ wà nínú ẹ̀. Síkírù ṣé èmi ni wọ́n pè lómùgọ̀ Síkírù èmi ni wọ́n pè lómùgọ̀ gbọ́dọ̀ ta ló kú ní ẹ̀yìn gan-an tó jogún owó tó fi wá kọ́lé sádùúgbò yìí. ta ló kú nínú ilé yìí náà ẹ wá ilé tó fi jogún owó tó fi gbogbo lọ́ọ̀tà mo fi kọ́lé mi owó tí mo fi ra àti cement àtàwọn tó ṣe tí mo sanwó fún ṣé ó yá mi náà kankan nínú ẹ̀ ni. fáìsì ẹ̀ wá gbà mí lọ kí ni pọ́blẹ́mù rẹ̀ ṣé mi ìsájú ẹ̀dá lójú ẹ̀ ní gbogbo nǹkan mo fi jù ọ́ lọ mo ní ṣe ọmọdé lọ pẹ̀lú mi fáìsì ẹ̀ ṣe sùúrù ẹ̀yin lẹ́ ní sùúrù èmi ò ní sùúrù tó bá yẹ vice ẹ̀dúró náà sórí nǹkan bàjẹ́ gẹ́gẹ́ náà ni pé mò ń gẹ̀ fìlà àwọn náà ń gẹ̀ fìlà fìlà tó dẹ́tọ̀ ẹ̀dẹ́gẹ́ èkúté ló jẹ́ tó bá lẹ́nu ẹ̀. chairman fáìsì àbí kí ló dé pé ẹ kìlọ̀ fọwọ́ sórí ìgbà tẹ́yìn kóde lèmi náà kóde tẹ́lẹ̀ pé lẹ́yìn lòún kóde tí ìbára ẹgbẹ́ yẹn kan sì kùnú fámìlì wọn tó jogún owó. òkà tí ń bẹ lọ́wọ́ mi ṣe wedding ìgbó. bí bẹ́ẹ̀ gbọ́ nígbàdú ọ̀ọ́nì jítọ́jú ìparí. ó tó bẹ́ẹ̀. ìtọ́ bẹ́ẹ̀ ọ̀fẹ́jẹ̀ wò. ó ti tó ẹ ṣe mẹ́jọ. ẹ ti ní ṣubú jù vice president ẹ ti ní ṣubú jù. ara nǹkan tá à ń sọ náà nìyẹn pé kán yé ráwọn ọmọ kéékèèké wá sí ìpàdé mọ́ káláwọn àgbààgbà ló wà bẹ́ẹ̀ ni ṣé àníjọ ọmọ bá ṣe yanjú ọ̀rọ̀ yìí ta ló tún lọ́rọ̀ sọ. ẹ wò ṣé àṣẹ ilé ṣòfin kan mọ̀mọ́ ń yàn wá mọ́ ni. ìyẹn dìgbà tí gbogbo èrò bá pé. fáìsì mo fẹ́ sọ̀rọ̀. tèmi ti ré o. progress. tèmi ti ré o. unity and progress. sẹ́rí vice chairman ó ti tú mi ládùúgbò yìí. ó ti bá tú mi ní sẹ́fẹ́ kí
community wa yìí náà kó dàbí ti àwọn téèpì ni kí ló ṣẹlẹ̀ tó yẹ pé òun àti àwọn ìyàwó wọn wọ́n máa ń dààmú àwọn láńlọ́ọ̀dù wọn ni kí ló dé eléyìí ariwo èmi ariwo ó tún wá àwọn tí ò já nínú ó tún wọn wá sínú mítìnì wa kí ni òtúmọ̀ gbogbo yẹn ẹ wọ ẹjẹ káyọ táàtò ọjọ́ ń lọ ká mọ́ tábà ń lọ èmi dètò. ṣé ìwọ dálẹ́nu ọmú ló ń sọ̀rọ̀ tó ń pe téèpì táwọn fámìlì jébì ṣe bá gbọ́ tó ń pe téèpì ṣé wọ́n ò fojú rẹ̀ wọ̀. mọ́tò ìjọba tó mi o. mọ ṣe ó sì jẹ́ pé wàhálà òní wàhálà ló máa ń wà mọ́ bí. ọ̀bẹ kó bá ṣeé ṣe ká fi orí èèyàn bọ̀gún nínú ẹgbẹ́ orí ìrẹ́lẹ̀ yẹn bẹ́. tèmi dire o tèmi dire o a jẹ́ pé tèmi nìkan ló dire o. ìyá láńlẹ́dì ẹ̀yin náà wòran a pe ìpàdé ní aago 10 ẹ̀ ń bọ̀ láago 11 àbọ̀ ìṣẹ́jú mélòó ló kù tá a fi parí ìpàdé. vice ẹ wo èmi níṣẹ́ tí mò ń ṣe o ṣẹ̀dẹ̀ mọ̀ pé ẹni tó bá níṣẹ́ ó máa busy unlike ẹni tí ò níṣẹ́ àwọn náà máa ń tẹ́lẹ̀ pàdé. ìyá láńlẹ́dì sáwà là níṣẹ́ sáwà là níṣẹ́. ó mọ̀ ní làákàyè o ó dẹ̀ nánú oṣù síwájú. idiot ẹ má bínú jàre vice. anyway ọ̀rọ̀ transformer là ń sọ lọ́wọ́ tẹ́ ẹ fi wọlé gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ wípé iná wa ládùúgbò yìí kò dáa a lè ti ní kí ilé kọ̀ọ̀kan kó dá 15,000. vice 15,000. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀. wọ́n ti tọ́pọ̀ mi san náà fàyẹ̀ ọdún kan la fi lo náà tí transformer fi bàjẹ́ àwọn olówó kọ̀ọ̀kan tá a fẹ́ san o. kí ló dé 1 2 ẹ̀yin náà sọ pé ọ̀pá láṣìá. ẹ ṣọ́ ló ti tán mi. ṣé èèyàn máa ń sòótọ́ ọ̀rọ̀ kò kú síbẹ̀ ni gbọmọgbọmọ yìí ti pọ̀ jù àwọn làwọn tẹ́nàtì ń tẹ́wọ́ láàárọ̀ ètò ẹ̀kọ́ wọn bá wá sọ tí wọ́n ń ṣe kọ̀ọ̀dún oríṣiríṣi fún wọn gbẹ́dáńtẹ́ ọ̀tọ̀ òfin gbé wọn tí wọ́n pẹ́ dé tó bá ti kọjá 8 lálẹ́ ẹ̀ ní jẹ́ wọn lẹ́sùn. ẹ dákun ṣé mo pàdé kókó àṣẹlẹ̀ gan. ẹ jọ ṣé mo lè mọ orúkọ àwọn tó wá complain. kí ẹ lè bá lé wọn dànù kí ẹ lé wọn kó lé àbí. tẹ̀rí kó rí yín ti burú tí o mọ̀ pé tàn rẹ̀ ń bẹ lọ́wọ́ tèmi bàbá rẹ̀ gàjí òun ló falẹ̀ fún ọ wá lẹ́nu ìsìn ó ti pa wọn gbẹgbẹgbẹgbẹgbẹ ilé mélòó lọkọ ládùúgbò yìí. bí n bá kó ẹyọ kan mi ò ṣe gbẹ tẹ́lẹ̀tì tí ń gbọ́dọ̀ yìí. ó ẹyọ kan yẹn náà ó gira kọ ni ìrọ̀rùn làwọn fi kọ́ lé tiwa. sẹ́yìn lẹ́yìn àná ló tí mo fi kọ́. ní bá mo bó ṣe yá sìmẹ̀ntì tó fi kọ́. ọkọ ní wàhálà ìyàwó oníjàngbọ̀n. wàhálà ló kó rẹ̀ sí. bẹ́ẹ̀sì tó bá yẹ kó wá ṣe é ṣe kẹ́ ẹ lé àwọn èèyàn dànù kákówó lẹ̀ àti ilé wọn fún ọkọ̀ kúrò ládùúgbò kò bẹ́ẹ̀ tà. o tún kọjá yìí ẹ wọn kó mi sọ̀rọ̀ látàrọ̀ jókòó ẹ bẹ́ẹ̀. sọ̀rọ̀ kíyà dorí ẹ. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àṣeyọrí ìpàdé mi kí ẹnìkan fún aládùúrà ìparí. bẹ́yìn bá parí ìpàdé tèmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o àti parí ìpàdé kankan ṣé rí mo ti rò pé chairman ni máa bá ń bíbí báyìí torí ẹjọ́ wọn ni mo wà fi sùn ní last week tèmi àtọkọ mi jọ ń bọ̀ ṣe ni wọ́n dá wa dúró tí wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan tí ò yẹ kó máa sọ lẹ́nu nǹkan tó ti ẹ̀ dùn jù ní pé wọ́n ṣe kúrú yẹn ó yẹ kí kan tiẹ̀ ní làákàyè díẹ̀ ṣùgbọ́n wọn ò ní but thank God pé wọ́n fi ń jẹ vice wọn ẹ̀yìn tẹ̀ ṣì ní làákàyè ibi tí làákàyè tí wọ́n wà ó ní wọ́n ń gbé ọpọlọ sí sà ẹ gbọ́ nǹkan tí mò ń sọ ni àní chairman àwọn ni mo wá fẹjọ́ wọn sùn sà àìtí parí ọ̀rọ̀ tá à ń sọ chairman ẹ bá mi kìlọ̀ fún wọn dáadáa tí wọn bá fẹ́ rí wèrè tí wọn fẹ́ wèrè tààrà ẹ bá mi kìlọ̀ fún wọn bó ṣe dàgbà yẹn náà ló ṣe máa jẹ ìyà vice ẹ lọ ni kí ló tó ṣe bí wọ́n ti ṣe bá mi fọwọ́ padà. bàbá ẹ bọ́ sí bí àbáyé sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń lọ kí ló ṣẹlẹ̀ ẹ fẹ́ kọ́lẹ́tì kí ni mo tún fẹ́ sọ kí ló ṣe bàbá yìí. mo ń pọn yín lẹ́nu o mo ń pọn yín lẹ́nu táìsì yín wà ìdìbì kan ni ṣètìgbọ́ mo ń pọn yín lẹ́nu wọ́n kàn fún jẹ vice náà ní ṣàkóso ilé tẹ̀ ẹ̀kọ́ mélòó ni ilé tẹ̀ ẹ̀kọ́ ládùúgbò yìí wọ́n kò sí wàhálà next time tí n bá ń bá yín sọ̀rọ̀ ẹ máa ti ara balẹ̀ kí n ti sọ gbogbo ọ̀rọ̀ ní kọ́kẹ́ tó kúrò níwájú mi kẹ́ wá lọ bá mi jíṣẹ́ fún wọn kí wọ́n ṣọ́ ara wọn gidi gan ni máa ń nà wọ́n tí àwọn ọmọ wọn máa rí wọn tí wọ́n ní dá wọn mọ̀ ṣàtúbọ̀ ẹ lè máa lọ. àti lóde. láńlọ́ọ̀dù láńlẹ́dì onílé kí ni ìpìlẹ̀ ilé rẹ̀ ò ṣẹlẹ̀ sọ fún ayé kí ni ìpìlẹ̀ ilé rẹ̀ ò ṣẹlẹ̀ sọ fún wa. Alárìíkẹ́ tún ti dé o.
kí nílé lóko àtìlẹ́yìn òdì mo kí wá pọ̀ kí wá omi olólòdì ẹni kankan àríkẹ́ tún ti gbé kíní ọ̀hún dé láàrin lọ́ọ̀dù ẹ̀rí oníṣẹ́ akọni lọ́gbọ́n tó fakọyọ ẹ ti mọ̀ káwọ̀ ìkírè àti olọ́mọ nínú nílé iṣẹ́ wa Jígí Alára òjè èrè ọ̀gá nìkan láwùjọ òkúta ọ̀gá kúkú là jẹ́ bàbá ní bàbá wọn Jígí Alára àgbà yìí dá o tí kò sí bàbá lẹ́ni tó lè bá a tún ti gbérí ọ̀hún dé láàrin lọ́ọ̀dù ọmọ yín olólùfẹ́ yín o adé ọmọ bá ń kọ́lé ọmọ èjìrẹ́ ara ìsokùn aláṣẹ àtolùdarí Jígí Alára ló gbé yìí dóde ó ní ẹ dákun ẹ bá wa láìkì rẹ̀ o kẹ ẹ dákun ẹ bá wa ṣí ẹ lórí YouTube wa Facebook page wa Instagram àní ẹ bá wa pín káàkiri lágbára Olódùmarè ìyọba ìkúkú ní báwọn táwọn náà ìgbà yìí tó dùn Olódùmarè ọbọ wa níjẹ òtún láéláé ojú tẹ fi wò wò ní fọ́ etí tẹ fi gbọ́ wò ní di àríkẹ́ ẹlẹ́wìí ló ń bẹ̀yìn ní gbèjègbèjọ wo ní ẹ bá wa láìkí rẹ̀ òjè ire. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòránpọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prism 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prism 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prism 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀.